ìràwọ̀ ayọ̀ láti máa yọ wá fẹ́ni tí jíǹgbé. Kò sí ìjì tí ó lè bòdì dán rẹ̀. Jésù ti gbà àwọn tó ti sọnù. Fún mi Bíbélì, ròyìn mímọ́ dídán. Mọ́lẹ̀ rẹ̀ yóò tọ́ mi lọ́nà tòrò. Ẹ̀kọ́ ìlérí òfin ìfẹ́ papọ̀. Kóru tó kọjá sọ́jà ìnípẹ̀kun. A kí yín káàbọ̀ sí ètò yín, ètò wa Jẹ́ kí Bíbélì sọ̀rọ̀. Ètò tí ìjọ Kristi ní Oǹdó àti ìjọ Kristi níbi gbogbo tí wọ́n ṣe olùgbọ̀wọ́ rẹ̀. Orúkọ tèmi ni Fasonu Victor, Ajihinrere Kristi. Ẹ jẹ́ ká gbàdúrà. Ọlọ́run mímọ́ a gbé yín ga torí pé ẹ̀yin ni Ọlọ́run wa. Ògo, ọlá, agbára àti ìyìn forúkọ yín títí láéláé. A dúpẹ́ fún oore ọ̀fẹ́ àti wàláyé àti wàláyé yín lórí ayé wa lónìí àti lọ́jọ́ gbogbo. Ògo ni forúkọ yín. Ẹ bá wa sọ̀rọ̀ yín lónìí kí ẹ sì gbàkóso gbogbo. Lórúkọ Jésù Kristi Olúwa wa, àmín. Lẹ́ẹ̀kan sí a kí wa káàbọ̀ sí ètò yín, ètò wa Jẹ́ kí Bíbélì sọ̀rọ̀. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún oore ọ̀fẹ́, ìwàláyé àti wàláyé rẹ̀ lórí ayé wa lónìí, fún ìpamọ́ àti ìdásí rẹ̀. Ògo la fi fún Ọlọ́run ẹlẹ́dàá wa. Lónìí, kókó ẹ̀kọ́ èyí tí a mú wá síwájú yín ní wákàtí yìí ó ní ojúṣe àwọn obìnrin nínú ìjọ. Ojúṣe àwọn obìnrin nínú ìjọ. Tí a bá wo ipa tí àwọn obìnrin ń kó nínú ìjọ, a rí pé ipa tí wọ́n ń kó kì í ṣe ipa tó kéré. Kì í ṣe ipa tó kéré. Ojúṣe àwọn obìnrin lórí ìdílé wọn kì í ṣe ipa tó kéré. Lórí àwọn ọmọ wọn kò sì ń ṣe ipa tó kéré nínú ìjọ Ọlọ́run. Ẹnìkan tilẹ̀ sọ̀rọ̀ kan, orúkọ rẹ̀ a máa jẹ́ Abraham Lincoln. Ó ní obìnrin tó bá jẹ́ ẹni ẹ̀mí tó sì jẹ́ ènìyàn Ọlọ́run, àwọn ọmọ rẹ̀ ń ṣoríire. Èyí tí ọkùnrin sọ nìyí. Kókó ẹ̀kọ́ tí a fẹ́ gbéyẹ̀wò lónìí, a ò fi tẹ́ńbẹ́lú àwọn obìnrin rárá o, ṣùgbọ́n a fẹ́ wádìí Bíbélì pé kí ni Bíbélì kọ́ wa nípa ojúṣe àwọn obìnrin nínú ìjọ. Ìṣirò tí ẹ gbé pé ní gbogbo iṣẹ́ ẹ̀sìn táwọn èèyàn ń ṣe nílé ẹ̀sìn káàkiri, a rí pé àwọn obìnrin ló pọ̀ jù. Ìyẹn fi hàn wá pé ìfẹ́ inú àwọn obìnrin sí nǹkan tọlọ́run ó pọ̀, ó tilẹ̀ pọ̀ ju tàwọn ọkùnrin lọ. Ṣùgbọ́n gẹ́gẹ́ bí ènìyàn tó ń fẹ́ láti mọ ìfẹ́ Ọlọ́run, tó ń fẹ́ láti tẹ̀síwájú nínú ẹ̀kọ́ ọ̀rọ̀ Ọlọ́run, kí ni Bíbélì kọ́ wa pé ó jẹ́ ojúṣe àwọn obìnrin nínú ìjọ? Ẹ̀kọ́ yìí la fẹ́ gbé yẹ̀wò torí pé a fẹ́ kí Bíbélì ó bá wa sọ̀rọ̀. A fẹ́ tẹ́tí sí Bíbélì, a sì fẹ́ dúró nínú àṣẹ Ọlọ́run. Ìwé Pétérù kìíní orí 4 nígbà tá a kíyèsí ẹsẹ̀ 11. Bíbélì ní tí ẹnikẹ́ni bá ń sọ̀rọ̀ kí a máa sọ gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Ọlọ́run. Tí ẹnikẹ́ni bá ń ṣiṣẹ́ ìránṣẹ́ kí a máa ṣe gẹ́gẹ́ bí agbára tá a fi fún, kí a lè máa yan Ọlọ́run lógo nípasẹ̀ Jésù Kristi, ẹni tí ògo, ọlá àti agbára wà fún. Ohun tá a rí nínú ìwé Pétérù kìíní orí 4 ẹsẹ̀ 11 nìyí. So a fẹ́ kẹ́kọ̀ọ́ nínú Bíbélì ohun tí Bíbélì sọ gẹ́gẹ́ bí ojúṣe àwọn obìnrin nínú ìjọ àti ohun tí kì í ṣe ojúṣe wọn. Àwọn nǹkan tá a fẹ́ wò lónìí nínú ìdánilẹ́kọ̀ọ́ yìí, a fẹ́ kẹ́ ẹ tẹ́tí sílẹ̀ kẹ́ máa bá wa ká lọ. Inú wa ìbádùn lọ́pọ̀lọpọ̀ tẹ́ ẹ bá gbé Bíbélì yín kájọ máa kẹ́kọ̀ọ́ ọ̀rọ̀ Ọlọ́run papọ̀. Kí a tó tẹ̀síwájú, ẹ ká gbọ́ ohun tí Kọ́ríńtì kejì orí 2 ẹsẹ̀ 17 kọ́ wa. Kí l'Olúwa wí, kí ni Bíbélì sọ? Nítorí àwa kò dàbí àwọn ọ̀pọ̀lọpọ̀ tí ń ba ọ̀rọ̀ Ọlọ́run jẹ́, ṣùgbọ́n
bí nípa òtítọ́ inú, ṣùgbọ́n bí láti ọ̀dọ̀ Ọlọ́run wá níwájú Ọlọ́run ni àwa ń sọ̀rọ̀ nínú Kristi. Paul àpọ́sítélì ló sọ fún ìjọ tó wà ní Kọ́ríńtì pé òun gẹ́gẹ́ bí àpọ́sítélì Kristi àti àwọn àpọ́sítélì Kristi mìíràn wọn ò ṣe tán láti bà ọ̀rọ̀ Ọlọ́run jẹ́, láti fọwọ́ tẹ́ńbẹ́lú ohun tí ọ̀rọ̀ Ọlọ́run kọ́ wa. Láì máa gbára wa ní àkókò, ẹ jẹ́ ká wo inú ìjọ májẹ̀mú titun, ká wo ipa tí àwọn obìnrin, àwọn kírísítẹ́nì obìnrin, ipa tí wọ́n kó nínú ìjọ májẹ̀mú titun. Ẹ má ṣe jẹ́ ká gbàgbé tá a fẹ́ sọ̀ lé lórí òun ni ojúṣe àwọn obìnrin nínú ìjọ. A sì fẹ́ wo ipa táwọn obìnrin kó nínú ìsìn nínú ìjọ májẹ̀mú titun, èyí tí a rí nínú bíbélì wa tí ń ṣe ọ̀rọ̀ Ọlọ́run. Ohun àkọ́kọ́ tá a gbọ́dọ̀ kọ́kọ́ kíyèsí ni pé Ọlọ́run fi àwọn ipa àwọn obìnrin rere, àwọn obìnrin ìgbàgbọ́, ó kọ nípa wọn, èyí tí à ń kà lónìí fún ìtọ́ni àti ìdarí àwa tí a fẹ́ láti mọ̀ nípa ohun tí ọ̀rọ̀ Ọlọ́run gbé kalẹ̀. A dẹ̀ wá rí pé ìwà àwọn kírísítẹ́nì obìnrin yìí a kọ́ gbangba nínú bíbélì fún wa láti mọ̀ pé ìwà wọn di ìdílé wọn mú, ìwà wọn sì jẹ́ ohun tí ó tún jẹ́ kí ìjọ Ọlọ́run kó ní ìtẹ̀síwájú nínú rere gbogbo. Ẹni àkọ́kọ́ nínú ẹni tá a fẹ́ gbéyẹ̀wò nínú bíbélì, ó ní bíbélì pè orúkọ rẹ̀ fún wa gẹ́gẹ́ bí Priscilla òun Aquila, ọkọ àtìyàwó. A rí pé wọ́n jẹ́ olùfọkànsìn sí Ọlọ́run, wọ́n sì sin Ọlọ́run ní gbogbo ọ̀nà. Níta àríkà ní ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ nípa arábìnrin kírísítẹ́nì yìí, òní ní Iṣẹ́ Àpọ́sítélì orí 18, nígbà tá a kíyèsí ẹsẹ̀ 24 sí 16. Mo fẹ́ ká máa kọ àwọn ẹsẹ̀ bíbélì sílẹ̀. Iṣẹ́ Àpọ́sítélì orí 18, nígbà tá a kíyèsí ẹsẹ̀ 24 sí ẹsẹ̀ 16. A rí pé ọkùnrin kan oníwàásù ìrere Kristi, ẹni tó jáfáfá nínú ọ̀rọ̀ sísọ, a sọ pé ó wá sí ìlú Kọ́ríńtì ní àkókò kan, ó sì bẹ̀rẹ̀ sí ń sọ ní gbangba níkọ̀rọ̀ pé Jésù Kristi ó ní ọmọ Ọlọ́run. Bó ti ń sọ ọ̀rọ̀ yìí, ó sì jáfáfá ní ọ̀rọ̀ sísọ, àwọn olóyìnbó á sọ pé eloquent. Ẹni yìí bó ti ń sọ̀rọ̀ yìí, ṣùgbọ́n bí ó ti ń dá àwọn èèyàn lẹ́kọ̀ọ́ ní tá a rí nínú bíbélì àti gẹ́gẹ́ bí àkọsílẹ̀ bíbélì ní Iṣẹ́ Àpọ́sítélì orí 18 ẹsẹ̀ 24 sí 18 ni pé kìkì ẹ̀kọ́ Jòhánù nìkan ṣo òun ni Àpólò yìí, kìkì ẹ̀kọ́ yìí òun ló mọ̀. Nígbà tó sì ṣe tán, a sọ fún wa pé ọkùnrin yìí àtobìnrin Aquila àti Priscilla wọ́n sì mú un síta, wọ́n sì ṣàlàyé ọ̀rọ̀ Ọlọ́run fún dáradára. Àti rí ẹni àkọ́kọ́ nínú àwọn arábìnrin nínú àkọsílẹ̀ bíbélì èyí tí ó jẹ́ alábàáṣiṣẹ́ pọ̀ pẹ̀lú ọkọ rẹ̀ nínú iṣẹ́ ìgbàgbọ́ àti nínú iṣẹ́ ìkọ́ni ó ti ṣe ti Ọlọ́run. So bí wọ́n ti mú Apollo bọ́ síta kúrò nínú ìpéjọpọ̀ àwọn ọmọ Ọlọ́run, wọ́n ṣàlàyé fún dáradára ohun tí ẹ̀kọ́ Kristi ń ṣe ju ohun tí ẹ̀kọ́ Jòhánù ń ṣe. So ibi àkọ́kọ́ tá a ti rí ọ̀rọ̀ obìnrin yìí Aquila àti Priscilla, kò dẹ̀ síbi tá a ti ròyìn wọn nínú iṣẹ́ ìlànà bíbélì ìjọ pàápàá ń péjọpọ̀ nílé wọn, kẹlẹ̀ mọ̀ bí obìnrin ṣe jẹ́ ènìyàn Ọlọ́run tó fọkàn sìn, tó fi ara sìn, tó sì fẹ́ kíṣẹ́ Ọlọ́run ó tẹ̀síwájú gẹ́gẹ́ bí obìnrin. So àti rí àpẹẹrẹ Priscilla nínú bíbélì pé ó jẹ́ olùfọkàn, ó sì mọ ẹ̀kọ́ Kristi, ó mọ ẹ̀kọ́ ọ̀rọ̀ Ọlọ́run, tó fi jẹ́ pé oníwàásù lóore tí ẹ̀kọ́ ọ̀rọ̀ Ọlọ́run òye tó nípa ìbáptísì Jésù, ó dákọ̀ wọn àtọkọ rẹ̀ dákọ̀ wọn, ẹnìyẹn sì tẹ̀síwájú nínú ẹ̀kọ́ ọ̀rọ̀ Ọlọ́run. Àti rẹni àkọ́kọ́ kírísítẹ́nì obìnrin, àwọn ènìyàn Ọlọ́run nínú bíbélì. Ẹni kejì, ẹ jẹ́ ká ṣí bíbélì wa sí ìwé Róòmù orí 16
nígbà tá kíyèsí ẹsẹ̀ kínní àti kejì kí l'Olúwa wí. Ó ní mo fi Fébè arábìnrin wa lé yín lọ́wọ́ ẹni tí ń ṣe díákónì ìjọ tí ó wà ní Kréńtíè, kí ẹ̀yin kí ó lè gbà á nínú Olúwa bí ó ti yẹ fún àwọn ènìyàn mímọ́, kí ẹ̀yin kí ó sì ràn án lọ́wọ́ iṣẹ́kíṣẹ́ tí ó wà ní ìrànlọ́wọ́ lọ́dọ̀ yín, nítorí òun pẹ̀lú tí ń ṣe olùrànlọ́wọ́ fún ẹni pípọ̀ àti fún èmi náà pẹ̀lú. A ti rí obìnrin kírísítẹ́nì èkejì nínú Bíbélì tí a ń pè ní Fíbè, ta sọ fún wa pé ó ń ṣe ìránṣẹ́ fún ìjọ tó wà ní Kréńtíè. Ní tá a rí nínú Bíbélì ní olùfọkànsí obìnrin tó ń ran ọ̀pọ̀lọpọ̀ àwọn kírísítẹ́nì, àwọn oníwàásù ìrere lọ́wọ́ láti rí pé wọn ò ṣaláìní ohun tó dára nínú iṣẹ́ ìsìn wọn sí Ọlọ́run. Kírísítẹ́nì obìnrin kejì nìyí, a rí ipa rẹ̀ nínú ìjọ tó wà ní ìjọ tá a ti dárúkọ yìí pé ó kó ipa gidi gẹ́gẹ́ bí ẹni tí ń ṣe ìránṣẹ́ fún ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn, ọ̀pọ̀lọpọ̀ àwọn oníwàásù àti ọ̀pọ̀lọpọ̀ àwọn kírísítẹ́nì nínú ìjọ náà. So ní ìgbà tí ó fẹ́ lọ sí ìlú Róòmù, Pọ́ọ̀lù láti kọ̀wé pé ohunkóhun tí arábìnrin bá nílò ní ìlú Róòmù pé kí àwọn ará tó wà ní Róòmù kí wọ́n fi ràn lọ́wọ́, torí pé ẹni tó ń ran ọ̀pọ̀lọpọ̀ àwọn ará àtàwọn oníwàásù ìrere lọ́wọ́ ni. Àti rí obìnrin ìkejì tó jẹ́ pé àwọn obìnrin olùfọkànsí, àwọn kírísítẹ́nì olóòótọ́ tí wọ́n sì ń sin Ọlọ́run, tí wọ́n sì ń ṣiṣẹ́ fún Ọlọ́run nínú ìsìn májẹ̀mú tuntun tá a rí nínú Bíbélì. Ẹ ká kíyèsí ẹnì kẹta ní Ìṣe Àpọ́sítélì orí 9 nígbà tá a kíyèsí ẹsẹ̀ 36 36 sí 39, a rí obìnrin kan níbẹ̀ tí a ń pè ní Tàbítà, èyí tí orúkọ rẹ̀ ń jẹ́ Dọ́kàsì. Obìnrin yìí a sọ fún wa pé ó lawọ́, ó ń ṣe àánú fún ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn. Kírísítẹ́nì obìnrin tó lawọ́ ni, tó sì ń tọ́jú àwọn ènìyàn, pàtàkì jùlọ àwọn arábìnrin nínú ìjọ. Níta rí nínú ìtàn yẹn ni pé nígbà tó tó àkókò kan ó ṣàìsàn ó sì kú. Ọ̀pọ̀lọpọ̀ àwọn opó tí obìnrin rán àwọn aṣọ fún tó tọ́jú rẹ̀, wọ́n wá yí ká wọ́n bẹ̀ sí ń sunkún, wọ́n ń sun ẹkún kíkan nítorí pé obìnrin yìí ó jẹ́ obìnrin olùfọkànsí tó sì mọ ẹ̀kọ́ ọ̀rọ̀ Ọlọ́run, tó sì ń ṣe gẹ́gẹ́ bí ìfẹ́ Ọlọ́run. So nígbà tó kú, a ránṣẹ́ pé Pétérù sì gbàdúrà, oore ọ̀fẹ́ Ọlọ́run pẹ̀lú agbára Ọlọ́run ó sì tají padà. Ìta sọ ni pé à ń wo àwọn kírísítẹ́nì obìnrin, à ń wo iṣẹ́ takuntakun tí wọ́n ṣe nínú ìjọ májẹ̀mú titun. A sì fẹ́ wá wò lénìí pé kí ni àwọn ojúṣe tí a béèrè lọ́wọ́ kírísítẹ́nì obìnrin àtàwọn nǹkan wọn nì tí Ọlọ́run sọ pé kí kírísítẹ́nì obìnrin ò gbọdọ̀ ṣe nínú ìjọ. Àti kíyèsí Priscilla, àti kíyèsí arábìnrin Fébè, àti kíyèsí lọ́wọ́lọ́wọ́ arábìnrin Dorcas. A sì rí àwọn nǹkan iṣẹ́ ribiribi tí wọ́n ṣe láàárín ìjọ Ọlọ́run. Níta sọ pé Ọlọ́run lo Pétérù láti jí arábìnrin yìí kúrò ní ipò òkú. Ìtàrí gbélé iṣẹ́ eré rẹ̀ tó ń sunkún lórí ikú rẹ̀, iṣẹ́ eré rẹ̀ òun ló gbé Pétérù wá sí ọ̀dọ̀ wọn, tí Ọlọ́run fi lo Pétérù láti sọ ọ́ jí kúrò nínú ìsàkú tó wà ní àkókò náà. So a ti rí obìnrin, àwọn kírísítẹ́nì obìnrin rere ìkẹta nínú Bíbélì. A tún rí obìnrin mìíràn tí ó ń jẹ́ Lúísì, èyí tí ń ṣe ìyá àyà Tímótì oníwàásù rere. A dẹ̀ rí ìyá Tímótì tí ń ṣe Yúnísì. Àwọn wọ̀nyí gẹ́gẹ́ bí àkọsílẹ̀ Bíbélì, àwọn ni ó kọ́ Tímótì láti kékeré wá. Ẹni tí ń ṣe oníwàásù rere láti kékeré láti sọ pé ó ti ní ìmọ̀ ọ̀rọ̀ Ọlọ́run sí ìgbàlà láti kékeré, láti kọ́ ní ìlànà àti òye Ọlọ́run. Ìyẹn túmọ̀ sí pé nínú ìjọ májẹ̀mú titun a rí àwọn obìnrin tí wọ́n fi ẹ̀kọ́ ọ̀rọ̀ Ọlọ́run kọ́ àwọn ọmọdé, pàtàkì jùlọ ọmọ rẹ̀ tí ń ṣe Tímótì. A lè rí ọ̀rọ̀ yìí ní ìwé Tímótì kejì orí 1 nígbà tá a kíyèsí ẹsẹ̀ 3 sí 5. Pọ́ọ̀lù pàápàá ó jẹ́rìí sí ìgbàgbọ́ ńlá tí ń bẹ nínú Lúísì àti ìyá Tímótì tí ń ṣe Yúnísì. Àti ìrìkà nínú ìwé Tímótì kejì
nígbà tá a kíyèsí orí 3 ẹsẹ̀ 15 a sọ fún wa pé láti kékeré ni Timothy ti mọ ìwé mímọ́ sí ìgbàlà. Ta ló kọ? Ìyá rẹ̀ àti ìyá rẹ̀ náà gbin ìfẹ́ Ọlọ́run sí Timothy nínú láti kékeré wá. Ilé sì ṣe pàtàkì ó ṣe fún ẹ̀yin obìnrin tẹ́ ń tẹ́tí gbọ́ wa. A gbúdọ̀ rí pé àwọn ọmọ wa àtàwọn ọmọ tá a fi sí ìkáwọ́ wa nígbà tá à ń kọ́ wọn ní ohun tí ṣe, a gbúdọ̀ kọ́ wọn ní ohun tí ṣe ti Ọlọ́run kó sì wọ ọ̀nà wọn, kó sì wúlò fún Ọlọ́run ẹlẹ́dàá wọn láti kékeré wọn. Àpẹẹrẹ tá a rí nínú ìgbé ayé Eunice àti Louise, ìyá àti ìyá Timothy nìyí. A kò lè ṣaláì má rántí arábìnrin Lydia èyí tá a rí ní Ìṣe Àpọ́stélì orí 19 nígbà tá a kíyèsí ẹsẹ̀ 11 rẹ̀. Bẹ́ẹ̀ni tilẹ̀ sọ fún wa pé obìnrin jẹ́ ẹni tí ń ta aṣọ, ó sì jẹ́ ẹni tí ó lu àlùyọ nípa ọjà tó ń tà, nípa aṣọ tó ń tà, àti wípé ìbùkún rẹ̀ tọ́lọ́run bùkún fún ó fi ran iṣẹ́ Ọlọ́run lọ́wọ́, tí iṣẹ́ Ọlọ́run fi dìde, tí iṣẹ́ Ọlọ́run sì fi ń sáré pẹ̀lú ọwọ́ agbára. A tilẹ̀ sọ bí ó ti da kírísítẹ́nì, bí ó ti gba ìrere Kristi gbọ́ ní Ìṣe Àpọ́stélì orí 19 nígbà tí Paul wàásù nínú ìlú náà tí ń ṣe ìlú Fílípì, tọ́lọ́run sì yí ọkàn rẹ̀ láti gba òtítọ́ èyí tí Paul wàásù gbọ́. So àwọn obìnrin yìí tá a rí àpẹẹrẹ wọn nínú májẹ̀mú titun. A rí pé àwọn obìnrin yìí ṣiṣẹ́ takuntakun fún ìdàgbàsókè, ìlọsíwájú àti ìtẹ̀síwájú iṣẹ́ Ọlọ́run ní àkókò wọn. Ní tá à ń sọ ni pé gbogbo iṣẹ́ tí àwọn obìnrin ṣe yìí a ò lè rọ́ wọn sẹ́yìn, a ò lè fọwọ́ rọ́ wọn sẹ́yìn torí pé wọ́n ṣe ojúṣe wọn, wọ́n sì sin Ọlọ́run ní ìgbà tiwọn. Ó kù sí àwa lọ́wọ́ lónìí kí àwa náà, àwa tá a jẹ́ obìnrin, ká a sin Ọlọ́run tọkàntọkàn, ká a sin Ọlọ́run pẹ̀lú ìwà bí Ọlọ́run, kí a sì sin Ọlọ́run pẹ̀lú òtítọ́. Àti rí àpẹẹrẹ olùkọ́ obìnrin tó kọ́ àwọn kéékèèké, a rí àpẹẹrẹ obìnrin tí Ọlọ́run ń pèsè owó fún, tó fi owó yìí tó fi tọ́jú iṣẹ́ Ọlọ́run, tó fi ṣiṣẹ́ Ọlọ́run. A tún rí àpẹẹrẹ obìnrin tó lẹ́kọ̀ọ́, tó mọ ẹ̀kọ́ Kristi, tó sì fi ẹ̀kọ́ yìí tó fi kọ́ àwọn ènìyàn ní òde Kristi tí kì í ṣe inú ìjọ, tí ń ṣe òde ìjọ. A ti rí àwọn àpẹẹrẹ àwọn èèyàn tẹ́ pé àwọn obìnrin bíi dókàsì tó ń ṣoore fún àwọn arábìnrin nínú ìjọ. A rí àwọn àpẹẹrẹ yìí gẹ́gẹ́ bí àpẹẹrẹ tó yẹ kí kírísítẹ́nì obìnrin tó yẹ kó tẹ̀lé nínú Bíbélì. Àwa ní ìbéèrè láti béèrè: ǹjẹ́ Ọlọ́run fi gbèǹdéke sí ojúṣe wọn nínú ìjọ bí? Àwọn olóyìnbá ní limitation. Ṣé Ọlọ́run fi gbèǹdéke sí ojúṣe wọn? Tí ìdáhùn bá jẹ́ bẹ́ẹ̀ ni, kí wá ní gbèǹdéke tí Ọlọ́run fi sí ojúṣe wọn nínú ìjọ gẹ́gẹ́ bí ohun tá a rí nínú Bíbélì? Ẹ ká wá máa wò wọ́n lẹ́yọ kọ̀ọ̀kan. Àkọ́kọ́, a sọ fún wa pé kírísítẹ́nì obìnrin kò lè kọ́ni tàbí kó pàṣẹ lórí ọkùnrin nínú ìjọ. Àkọ́kọ́, a ní kírísítẹ́nì obìnrin kò lè kọ́ni tàbí kó pàṣẹ fúnni nínú ìjọ. Kò lè kọ́ ni níbi tí àwọn ọkùnrin bá wà nínú ìjọ. Ohun tí Ọlọ́run gbé kalẹ̀ gẹ́gẹ́ bí àṣẹ nìyí. Ẹ jẹ́ ká wo Bíbélì. Kọ́ríńtì kínní orí 16 nígbà tá a kíyèsí ẹsẹ̀ 24 34, ẹgbọ́n t'Olúwa wí. Ó ní jẹ́ kí àwọn obìnrin dákẹ́ nínú ìjọ, nítorí a kò fi fún wọn láti sọ̀rọ̀, ṣùgbọ́n jẹ́ kí wọ́n wà lábẹ́ ìtẹríba gẹ́gẹ́ bí òfin pẹ̀lú ti wí. Ohun tí a rí nínú Bíbélì nìyí pé àwọn obìnrin ò láṣẹ gẹ́gẹ́ bí ìmísí àti àṣẹ Ọlọ́run pé kí wọ́n dúró níwájú àwọn ọkùnrin kó sì máa kọ́ wọn ní ẹ̀kọ́ ọ̀rọ̀ Ọlọ́run. A ti ka ẹsẹ̀ Bíbélì àkọ́kọ́, Kọ́ríńtì kínní orí 14 ẹsẹ̀ 16. Ẹ ká tó wo ẹsẹ̀ Bíbélì kejì tó tún fi àṣẹ yìí lọ́lẹ̀ fún wa nínú iṣẹ́ ìsìn májẹ̀mú titun. Tímótì kínní nígbà tá a kíyèsí orí 2 ká gbọ́n tí
ẹsẹ̀ 11 ká gbọ́ ohun tí Ọlọ́run kọ́ wa. Ó ní jẹ́ kí obìnrin kí ó máa fi ìdákẹ́jẹ́ àti ìtẹríba gbogbo kọ́ ẹ̀kọ́, nítorí èmi kò fi àṣẹ fún obìnrin láti máa kọ́ni tàbí láti pàṣẹ lórí ọkùnrin, bí kò ṣe kí ó dákẹ́ jẹ́. Tímótì kínní orí 2 nígbà tá a kíyèsí ẹsẹ̀ 11 sí 12, òun ló sọ fún wa pé ohun tí Ọlọ́run sọ nìyí, pé kí àwọn obìnrin kó máa fi ìdákẹ́jẹ́ àti ìtẹríba gbogbo kọ́ ẹ̀kọ́. Èmi kò fi àṣẹ fún àwọn obìnrin láti máa kọ́ni tàbí láti pàṣẹ lórí ọkùnrin. Ohun tí Ọlọ́run sọ nìyí, ọ̀rọ̀ Ọlọ́run fún wa nìyí, a sì gbọ́dọ̀ gbà á gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Ọlọ́run. Ẹ̀yin obìnrin olùfọkànsìn tẹ́ ẹ fẹ́ sin Ọlọ́run lẹ́mìí àti lótìtọ́, ohun tí Ọlọ́run sọ nìyí, a gbọ́dọ̀ tẹríba fún òfin Ọlọ́run. Àti rí níbẹ̀, àkọ́kọ́ ni pé obìnrin kò lè kọ́ni tàbí pàṣẹ lórí ọkùnrin nínú ìjọ níbi táwọn ọkùnrin bá wà. Obìnrin ò lẹ́tọ̀ọ́ gẹ́gẹ́ bí ìlànà àtẹ̀kọ́ Bíbélì kí ó máa kọ́ àwọn ọkùnrin. Àti rí ẹsẹ̀ ọ̀rọ̀ Ọlọ́run méjì tó ṣàlàyé ọ̀rọ̀ yìí tó ṣe fún wa. Èkejì, a sọ pé obìnrin kò lè pàṣẹ lórí ọkùnrin. Ohun tá a sọ nìyí, tọ́rọ̀ Ọlọ́run sọ nìyí. Kí ni mo láti rí Kọ́ríńtì kínní orí 11 nígbà tá a kíyèsí ẹsẹ̀ 3, kí ni Bíbélì sọ. Èkejì ni pé obìnrin kò lè pàṣẹ lórí ọkùnrin. Kọ́ríńtì kínní orí 11 nígbà tá a kíyèsí ẹsẹ̀ 3, ẹgbọ́n tó Olúwa wí. Ó ní ṣùgbọ́n mo fẹ́ kí ẹ̀yin kí ó mọ̀ pé Kristi ni orí olúkúlùkù ọkùnrin, orí obìnrin sì ni ọkọ rẹ̀, àti orí Kristi sì ni Ọlọ́run. Tá à sọ ni pé ipò àṣẹ yálà nínú ilé tàbí nínú ìjọ, a sọ pé ọkùnrin la fún, a ò fi fún obìnrin láti máa pàṣẹ nínú ìjọ tàbí nínú ilé. Kọ́ríńtì kínní orí 11 ẹsẹ̀ 3 ló sọ bẹ́ẹ̀. Ìkẹta, kírísítẹ́nì obìnrin kò lè darí nínú àdúrà níbi táwọn ọkùnrin bá wà nínú ìjọ. Ìwé Tímótì kínní orí 2 ẹsẹ̀ 8 ló sọ bẹ́ẹ̀, ká tètè kà á. Tímótì kínní orí 2 ẹsẹ̀ 8 òun ló sọ bẹ́ẹ̀. Tímótì kínní orí 2 ẹsẹ̀ 8 kí l'Olúwa wí? Ẹ gbọ́ o. Ó ní nítorí náà mo fẹ́ kí àwọn ọkùnrin máa gbàdúrà níbi gbogbo, kí wọ́n sì máa gbé ọwọ́ mímọ́ sókè ní àìbínú àti láì jiyàn. Òfin Ọlọ́run nìyí, tari nínú ọ̀rọ̀ Ọlọ́run. Ìkẹni, kírísítẹ́nì obìnrin a ò lè yàn wọ́n gẹ́gẹ́ bí alàgbà, a ò lè yàn wọ́n gẹ́gẹ́ bí bíṣọ̀bù, a lè yàn wọ́n gẹ́gẹ́ bí ẹni ọ̀wọ̀ tàbí lady apostle tàbí ìyá ní Ísírẹ́lì. Kí nìdí? Ìdí ni pé àwọn ipò tá a dárúkọ yìí, a ò rí ìfẹsẹ̀ rẹ̀ múlẹ̀ nínú Bíbélì. A ò lè yàn wọ́n gẹ́gẹ́ bí pastor tàbí lady evangelist. A ò rí ipò náà fún àwọn obìnrin nínú iṣẹ́ ìsìn ẹ̀kọ́ Bíbélì tí ṣe májẹ̀mú titun. Ẹnikẹ́ni a gbọ́dọ̀ tẹ̀lé ọ̀rọ̀ Ọlọ́run. Níta sọ ni pé Ọlọ́run pa wá láṣẹ pé a kò gbọ́dọ̀ fikún, bẹ́ẹ̀ la kò gbọ́dọ̀ yọ kúrò. Kírísítẹ́nì obìnrin wọn ò lè gbé ìjọ kalẹ̀, nítorí Jésù òun ló gbé ìjọ rẹ̀ kalẹ̀. Ilé gbọ́dọ̀ yé wa. Ọlọ́run wa kì í ṣe Ọlọ́run rúdurùdu. Jésù ló gbé ìjọ rẹ̀ kalẹ̀. Ìwé Mátì orí 16 ẹsẹ̀ 2 ló gbé sọ fún wa pé ìwọ ni Pétérù, lórí àpáta ilé mi yóò gbé ìjọ mi lé, ẹnu ọ̀nà ipò òkú kì yóò sì lè borí rẹ̀. Jésù, Ọlọ́run àtẹ̀mímọ́, wọn ò sí níbi rúdurùdu. Ọlọ́run sì fún wa ní, Ọlọ́run sọ ìdí nípasẹ̀ mi sí Ọlọ́run tá a fi fún Pọ́ọ̀lù tí a ò fi fún àwọn obìnrin ní ipò adarí nínú ìjọ. Kí nìdí? Ẹ ka wo Bíbélì. Tímótì kínní orí 2 nígbà tá a kíyèsí ẹsẹ̀ 13 sí 15, kí ni Bíbélì sọ? Ẹsẹ̀ 13 ẹgbọ́n tí Bíbélì wí. Ó ní nítorí Ádámù ni a kọ́ dá, lẹ́yìn náà Éfà, a kò sì tàn Ádámù jẹ bí kò ṣe obìnrin náà. Nígbà tí a tàn ó ṣubú sínú ẹ̀ṣẹ̀, ṣùgbọ́n a ó gbà á là nípa ìbímọ rẹ̀ bí wọ́n bá dúró nínú ìgbàgbọ́ àti ìfẹ́ àti ìwà mímọ́ pẹ̀lú ìwà àìrékọjá.
Ọlọ́run ti bá wa sọ̀rọ̀. Bí a ti ń gbọ́ òtítọ́ yìí lónìí, àwọn kan á sì máa lérò lọ́kàn pé Ọlọ́run ti bá wọn sọ̀rọ̀ pé kí àwọn obìnrin kó gba ipò ìdarí nínú ìjọ. Ẹ gbọ́ ohun tí Ọlọ́run sọ nípa ilé èrò yìí. Kọ́ríńtì kínní, kí ni Bíbélì sọ nípa ilé èrò pé Ọlọ́run ti fún àwọn kan ní ẹ̀bùn tàbí ìṣípayá pé kí wọ́n jẹ́ kí àwọn obìnrin kó gba ipò ìdarí nínú ìjọ. Ẹ gbọ́ ohun tí ọ̀rọ̀ Ọlọ́run sọ. Kọ́ríńtì kínní orí 14. Nígbà tá kíyèsí ẹsẹ̀ 14 kí l'Olúwa wí. Ó ní kí ni? Lọ́dọ̀ yín ni ọ̀rọ̀ Ọlọ́run ti jáde ni, tàbí ẹ̀yin nìkan ni ó tọ̀ wá? Ẹsẹ̀ 37 Bí ẹnikẹ́ni bá ru ara rẹ̀ pé òun jẹ́ wòlíì tàbí òun jẹ́ ni ẹ̀mí, jẹ́ kí ó mọ nǹkan wọ̀nyí pé ohun tí mo kọ sí yín òfin Ọlọ́run ni wọ́n. Kọ́ríńtì kínní orí 14 ẹsẹ̀ 42 ló sọ pé bí ẹnikẹ́ni bá ru ara rẹ̀ pé òun jẹ́ wòlíì tàbí òun jẹ́ ni ẹ̀mí, jẹ́ kí ó mọ̀ pé ohun tí mo kọ sí yín òfin Ọlọ́run ni wọ́n. Ohun tí Paul kọ sí ìjọ nípa ìmísí Ọlọ́run, Ọlọ́run sì ló fún ní àṣẹ rẹ̀, kì í ṣe nípa èrò tara rẹ̀. A gbọ́dọ̀ tẹríba fún òfin Ọlọ́run. Ẹ̀yin ènìyàn wa nílé, gbogbo àwọn ẹsẹ̀ Bíbélì tá a ti gbé ka iwájú wa, ẹ jẹ́ ká wá díẹ̀ ká sì dúró nínú òtítọ́. Ẹ má ṣe jẹ́ ká gbàgbé, a sọ fún wa pé ẹ̀yin yóò mọ òtítọ́, òtítọ́ yóò sọ yín di òmìnira. Ẹ̀kọ́ Kristi bí a bá dúró nínú rẹ̀, òun ni yóò gbà wá là. Bí a ò bá dúró nínú ẹ̀kọ́ Kristi, a dúró nínú ẹ̀kọ́ ènìyàn. Ìwé Òwe orí 14 ẹsẹ̀ 12 ó ní ọ̀nà kan wà tó dára lójú ènìyàn, ṣùgbọ́n òpin rẹ̀ ọ̀nà ikú ni. Òtítọ́ ọ̀rọ̀ Ọlọ́run tá a ti gbọ́ lónìí, ojúṣe táwọn obìnrin nínú ìjọ àtòun tọ́lọ́run pa láṣẹ pé wọn kò gbọdọ̀ ṣe, ẹ jẹ́ ká ṣàkíyèsí wọn. Ọlọ́run àlàáfíà, Ọlọ́run ìbùkún yóò máa bá wa gbé, yóò sì fi ẹ̀kọ́ ọ̀rọ̀ Ọlọ́run yé wa dájú àti dájú sí i. Lẹ́ẹ̀kan sí, ẹ má ṣe jẹ́ ká gbàgbé o. Jòhánù 2 ẹsẹ̀ 9 ó lẹ́ni tó bá rí kọjá tí kò dúró nínú ẹ̀kọ́ Kristi kò gba Ọlọ́run. Olúwa yóò ràn wá lọ́wọ́ lórúkọ Jésù láti máa ṣe fẹ́ rẹ̀. Tẹ́ bá fẹ́ pè tàbí ẹ̀bẹ̀ àdúrà, àwọn nọ́mbà tẹ́ ó pè wá sí nìyí: 080 57 444 902 tàbí 080 65 71 7023. Àtúntò pè fún wa 080 57 444 902 tàbí 080 65 71 7023. Ẹ má ṣe jẹ́ ká gbàgbé o, ẹ̀yin ò mọ òtítọ́, òtítọ́ yóò sọ yín di òmìnira. Kí àlàáfíà Kristi kó máa bá yín gbé, kó sì bá wa gbé lórúkọ Jésù Kristi Olúwa wa. Àmín. Fún mi ní Bíbélì ìràwọ̀ ayọ̀ láti máa yọ̀ wá fẹ́ni tí jíǹgbé, kò sí ìjì tí ó lè bòdì dán rẹ̀. Jésù ti gbà àwọn tó ti sọnù. Fún mi Bíbélì ìròyìn mímọ́ dídán, mọ́lẹ̀ rẹ̀ yóò tọ́ mi lọ́nà tóóró. Ẹ̀kọ́ ìlérí òfin ìfẹ́ papọ̀, kóòrù tó kọjá sọ́jà ìnípẹ̀kun.